Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Mo kí ẹ̀yin bàbá àti ìyá wa. Mo kí gbogbo ọba ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo ọmọ ládéládé. Ṣàlàáfíà la wà, ṣe dáadáa ni. Ẹ rí i pé ọ̀rọ̀ Yorùbá jẹ mí lógún torí ìlú tá a gbé bí mi lọ́mọ ni. Èmi ò nítorí ẹ̀sìn kan àjòjì tán gbé wá bá mi nílẹ̀ bàbá mi tí mi ò mọ bó ti ṣẹlẹ̀ tó jẹ́ pé gbogbo ìtàn tó wà nínú ẹ̀ ìtàn nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú tiwọn ni tó wà fi ń sọ ìtàn wa kí wọ́n bá lè bàbá àti ìyá tèmi jẹ́. Àsìkò ti tó fún gbogbo àwa ọmọ ládéládé ń sìn tá a bá ń ṣe ẹ̀sìn ìyẹn ò ní ká ṣe ẹ̀sìn mọ́. Tá a bá ń ṣe ẹ̀sìn kò ní ká ṣe ẹ̀sìn mọ́ nítorí kíni àwọn bàbá ńlá bàbá wa tí wọ́n dá ilẹ̀ Yorùbá sílẹ̀ ọgbọ́n ìmọ̀ àtòyé náà fi dálẹ̀. Wọ́n dálẹ̀ kí irú àwa ilé ríbi dé sí ni. Wọ́n dálẹ̀ kí àwa ọmọ wọn ká lè ríbi wà ní. Ọlọ́run ọba náà á dẹ̀ jẹ́ kí ilẹ̀ Yorùbá kó tòrò kò ní dàrú lórí wa. Ṣùgbọ́n bá a ṣe ń ba lọ tá a bá tètè múra kájígìrì àwọn kan fẹ́ bàjẹ́ fún wa. Nínú èdè Yorùbá àwọn bàbá ńlá bàbá wa ti ṣèdè wa ó ti gún gẹ́gẹ́ ṣùgbọ́n nígbà táwa ọmọdé làwa wá ń kí èdèkédè bọnú ẹ̀ nígbà tí ẹ̀sìn àjòjì dé. Àwa ọmọ náà wá ń gbà bẹ́ẹ̀ fún wọn pé bó ṣe rí nìyẹn. Ẹ má bínú tí máa fẹ́ kíní ìsinmi torí pé òtútù wà díẹ̀. Mo rí àfáà kan tó jáde tó ń fi yé wa wípé èdè àwa Yorùbá ò kún gẹ́gẹ́ láì fi èdè Árábù sí. Ìgbà wo ni Árábù dé? Ìgbà wo ni Arabic dé sí ọ̀dọ̀ wa táwọn ń fi èdè wa sí? Mo fẹ́ kí àwa ọmọ Yorùbá mọ̀ ń sìn pé èdè Yorùbá tí à ń sọ ń sìn gan ń bọ̀ wẹ̀yìn yẹn mi. Tá a bá sọ lójú àwọn bàbá ńlá wa tó ti lọ, tí àwọn bàbá yẹn bá wà láyé lénìí tán bá dìde, tí a bá wá ń sọ èdè Yorùbá tí èmi àtẹ̀yìn ń sọ nísìnyí lójú àwọn bàbá tó ti lọ yẹn, wọn ò ní gbọ́ èdè wa, wọn ò ní gbọ́ Yorùbá wa, wọ́n máa wò pé kí là ń sọ nítorí kíni oríṣiríṣi nǹkan ló ti kó wọnú ẹ̀. Wọ́n dẹ̀ ti bá wa tú sí ọ̀nà tí àwọn bàbá yìí tí wọ́n tú sí. Ẹ jẹ́ ń ṣe àpẹẹrẹ kan fún wa. Tá bá ń pè yàn ní ọmọlúàbí gbogbo àwa Yorùbá tí a wá ìjìnlẹ̀ èdè wa tí a kọ́ tí a mọ̀ pé ok kí ni ìtumọ̀ èdè wa, nǹkan tá máa ń tú sí wa tó máa ń tú fún wa ni àwa náà ń tú sí wa nítorí ọmọ tí Núà bí. Àwọn bàbá wa tó dẹ̀ dá èdè yìí sílẹ̀ wọn ò mọ nǹkan tó ń jẹ́ Núà nígbà ayé wọn. Ọmọlúàbí tí àwọn bàbá wa ń sọ tí àwa wá tó ọmọ tí Núà bí ni irọ́ o. Ẹ jẹ́ ká wá ìjìnlẹ̀ èdè wa. Àwọn bàbá wa tó ń pèèyàn ní ọmọlúàbí wọn ò bá Núà tán, wọn ò mọ Núà rí, wọn ò kà nípa Núà, wọn ò kà nípa Jésù, wọn ò kà nípa ànábì. Àwọn bàbá yóò tẹ̀ tí gbọ́ ìtàn yẹn tó ti sọ èdè ara wọn ní ọmọlúàbí. Ìyẹn ni pé ọmọ tí Ọlọ́run bí, ọmọ tí Ọlọ́run bí. Tá a bá wò ó àwa la wá yí nísìnyí tá a wá ń pè ní ọmọ Núà bí náà yí sí ọmọlúàbí. Àwọn bàbá yìí wọn ò yí èdè wọn, àwa la bá wọn yí. Tá a bá pè yàn ní ọmọlúàbí ìyẹn ọmọ tó lédùmarè bí, ọmọ tó Olúwa bí, ẹni tó bá jẹ́ ọmọ dáadáa náà ń pè bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa la wá yí sípà ọmọ Núà bí torí pé a ti wá gba ẹ̀sìn àjòjì la wá twist ẹ̀ sí ọmọ Núà bí ni kì í ṣe ọmọ Núà bí, ọmọlúàbí. Ẹ jẹ́ ká ṣe àṣà ká wá ọ̀nà sí èdè Yorùbá wa ká lè gbé èdè Yorùbá wa lárugẹ. Ká má tẹ̀lẹ́nu, ẹ jẹ́ káwa náà ṣe àwárí ara wa. Torí nísìn wọ́n ti ń da èdè wa pọ̀ mọ́ ẹ̀sìn. Àwa tá wá jẹ́ ọmọ náà àwa mọ nǹkan kan.
àwa náà dẹ̀ gbà bẹ́ẹ̀ fún wọn pé bó ṣe rí nìyẹn. Àsìkò ti tó fáwọn ọmọ Yorùbá ń sìn ká má ba ilẹ̀ wa jẹ́. Wo China wọn sọ English ń bẹ̀ o, wọ́n ní ìlọsíwájú. India wọn sọ English ń bẹ̀, wọ́n ní ìlọsíwájú. Èdè wọn náà sọ. Germany wọn sọ English ń bẹ̀. Ìlú tó bá ti pa èdè ẹ̀tì tó gbé èdè elédè kárí máa ń parun ni, ó máa ń parun ni. Àsìkò ti tó fáwọn Yorùbá láti wára wa rí. Àsìkò ti tó fáwọn Yorùbá láti mọ ibi tá a ti wá. Èdè àti ẹ̀sìn kò papọ̀ o. Àgbàrá òjò ní kò lóhùn oníléwó, oníléwó ni ò ní dàrú o. Ẹ jẹ́ ká rò ó. Gbogbo àwọn tá a gbẹ́sìn mùsùlùmí torí sórí lẹ́nìí ẹ wo bọ́ ṣe ń pa àwọn Palestine. Torí bẹ́ẹ̀ Saudi Arabia ò mà ní kán máa bọ̀ nílùú wọn. Ẹ wo bọ́ ṣe ń jà ní Lebanon. Torí bẹ́ẹ̀ Kuwait, Qatar ò mà ní kán máa kóra wọn bọ̀ nílùú wọn. Ẹ má jẹ́ ká kọ̀dí sílé, ká kọjú sílé ká máa kọ̀dí síta ká máa yàgbẹ́ sínú ilé torí ẹ̀sìn tí a mọ̀ bí tá èmi pẹ̀lú yìí gan mọ̀ bí tá à ń lọ. Ọlọ́run á wà pẹ̀lú wa o. Ọlọ́run á wà pẹ̀lú wa lẹ́ẹ̀kan sí. Àwa Yorùbá ẹ jẹ́ ká jí ká má sùn. Ẹ ṣé.